ní ṣọ̀kan ọmọ Yorùbá o ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan àrìnpọ̀ ejò òun ló ṣe fún àwọn ọmọ bá ṣàwájú tí ṣègbè tẹ̀lé bàbàtà ló lè dúró òṣùṣù wọ̀wọ̀ ló ń sọ ọkọ̀ ìṣíṣí o ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan ìṣọ̀kan ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan ọmọ Yorùbá o ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan àrìnpọ̀ ejò òun ló ṣe fún àwọn wọn ká bá ṣàwájú tí ṣègbè tẹ̀lé bàbàtà ló lè dúró òṣùṣù wọ̀wọ̀. Mr. Malik ẹ káàbọ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà ní ṣọ̀kan. Ikú lu náà ga àwọn olùkóso omi ọ̀yọ́ lẹ́nu ọkú wá ká. Orí wá dójú olórí ó dìlẹ̀ pa èéfù àláré ọba ní ṣe èkúrú àtàkàrà nítorí ṣáìlẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín lásán náà mo kí yín lásán. Àyànbẹ́ mo tún dẹ́jì kẹsì kan lójú ogun èmi ló gbogbo ojoojúmọ́ máa fowó ètè ìpìlẹ̀ ọ̀rọ̀. Mo kúnlẹ̀ mo dèrè mo dọ̀bálẹ̀ mo lò tòǹkòrò. Wọ́n wá ní kí n kúnlẹ̀ kẹ́ẹ̀tọ́ kí n túrí kí n kí sọ́sọ́ èèwọ̀ òrìṣà. Ẹlẹ́mọ́ká àjànàmọ́ká ọ̀wàrà kàkàrẹ́. Èmi náà kí yín o níbi yẹn tí ń wò mí Mr. Malik láti ìlú Ìdọ̀fìn ẹ káàbọ̀ sí eré ètò mo kí gbogbo Alájà Adéṣọlá Ìgè ẹ káàbọ̀ ẹ̀sùn ẹ̀kú gbogbo ìgbà Mr. Balógun láti Àbújá mo kí ẹ̀yin náà káàbọ̀ o ẹ̀kú ijọ́ mẹ́ta ẹ̀kú dédé àsìkò yìí mo kí gbogbo Mr. Túndé Babalọ́lá mo kí yín káàbọ̀ sí eré ètò yìí mo kí gbogbo yín káàbọ̀ pátápátá sí eré ètò gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Lẹ́gbọ̀nà ní gbogbo ìyẹn tí ń wò mí mo kí yín káàbọ̀ ní eré ètò yìí àjọṣepọ̀ wa ní bàjẹ́ lágbára Ọlọ́run ètò yín náà ni Kèyípadà Ìgbómìnà entertainment ní èdè Ìgbómìnà òun náà ní ká mú gbé àṣà lárugẹ ká mú gbé àṣà àti ṣe ilẹ̀ Ìgbómìnà lárugẹ ká mú gbé àṣà Yorùbá lárugẹ òun náà ni a ṣe mú ṣe ètò yìí bẹ́ẹ̀ bá ti à ń wò wá ẹ mọ́ gbàgbé láti subscribe sérí ètò yìí lérí YouTube Ìgbómìnà entertainment lérí Instagram náà Ìgbómìnà entertainment náà ni kẹ́ darapọ̀ mọ́ra kí lè mọ́ lọ bó ti yẹ kí lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn mọ́ kàn sí alẹ́yìn ètò gbogbo yóò mọ́ pè rá nígbà yìí ìbá gbúrò ra gbogbo èèyàn bí ìran fẹ́ mọ rin ètò yìí lọ́wọ́ rìn ìfẹ́ kí takú síbi yóò rà mo dúpẹ́ lọ́wọ́ yín gan lágbára Ọlọ́run gbogbo apátápátá ńlá kèrè délé láṣẹ Èdùmàrè wọn yóò ń bẹ ní Nàìjíríà náà èèwọ̀n ju gbogbo yín ṣe Adémọ́lá Prince Adélékè mo kí yín káàbọ̀ sí eré ètò yìí ẹ káàbọ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Ìgbómìnà pátápátá àjọṣepọ̀ wa kì ní bàjẹ́ o láti ibi ijọ́ mẹ́ta à ń sọ̀rọ̀ lérí àṣà àti èdè Ìgbómìnà àṣà àti èdè Yorùbá à ń sọ̀rọ̀ lérí rẹ̀ a ti sọ̀rọ̀ yóò pọ̀ lérí rẹ̀ lérí ètò yìí a ti sọ̀rọ̀ lérí èdè a sọ̀rọ̀ lérí aṣọ wíwọ̀ a sọ̀rọ̀ yóò pọ̀ lérí àwọn kinní wítò bí gbogbo wọn ọkùnrin bá ti lè bọ́ sọnù nínú àṣà kèsìkò yóò ń jẹ́ àṣà mọ́ nígbà yà bá ti lè pa aṣọ wíwọ̀ èdè bá ti lè bọ́ sọnù nínú àṣà sẹ́mọ̀ wí àṣà ti parun pátápátá nù bí aṣọ wíwọ̀ Mr. Taofik Ọláwálé Oyèbánjí mo kẹ́yìn náà káàbọ̀ sí eré ètò yìí o ẹ bá ẹ ṣe program yẹn jẹ́ kí gbogbo ọmọ Ìgbómìnà pátápátá kí gbogbo akájọ gbádùn yẹn bí aṣọ wíwọ̀ bá ti lè kú ò nínú àṣà sẹ́mọ̀ wí àṣà ó ti parẹ́ nù nínú àṣà náà ni ẹ̀sìn bí a bá ti lè sọ ẹ̀sìn náà nù àwẹ́ ká mọ bọ ẹbọ ẹni yóò bá ti ń bá a bọ̀ èrèwé àti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí àwẹ́ kéèyàn bọ ẹbọ là ń sọ àwọn nǹkan kan wà ní ìlú eníkálukú ní agboolé eníkálukú yìí sọ wípé ṣe bóyá ẹ̀ ń bọ ìkun ni ó jẹ́ bí ìkun bí eré nígbà míì ìyàn míì máa ń ṣe ariwítò wọ́n kó ẹ̀sìn ìmí ìrá ló dà á lédè rú ẹ̀sìn ló dá ọ̀pọ̀lọpọ̀ ó bóyá yà ń fàyè ètò Mr. Abiola Abigail ẹ káàbọ̀ sí eré ètò gbogbo òkun mi yóò ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lónìí ẹ̀sìn ló fa ọ̀pọ̀lọpọ̀ ìkun mi
wọ́n ti mú ẹ̀sìn dà á lédèrú, wọ́n ti mú ẹ̀sìn, wọ́n ti ẹ̀sìn bọ̀ wá nínú ọpọlọ. Ìyàwó mi ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́, ọkọ ìgbọ́ ti ìyàwó rẹ̀, ọmọ ìgbọ́ tòbí, òbí ìgan ìgbà tọmọ nínú bí ẹ̀sìn yẹn kó wá, ìyẹn kókò wá ni. Àgbọ́ sódì ẹ̀sìn òun ló fà á fi gbogbo òkun yìí hàn ya bá lọ́wọ́ àwọn bàbá àwọn ìyá ara àti fi hàn lẹ̀ àṣemọ́ wọ́n ti àti gbọ́ àgbọ́ ya ẹ̀sìn òun ló fà á kì í ṣe wíyà ń sọ̀rọ̀ bóyá tó ká mọ̀ ṣe mùsùlùmí àbí kéèyàn mọ̀ ṣe ẹ̀sìn onígbàgbọ́ òun kọ́ là ń sọ àmọ́ àmọ́ kúlẹ̀kúlẹ̀ ẹ̀sìn òun ló fà gbogbo òkun yóò da ilẹ̀ pàápàá yóò da ilẹ̀ Yorùbá rú lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ jíjẹ òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lérí lónìí gẹ́gẹ́ bí èdè bá ti kúrò nínú àṣà ti bàjẹ́ bí aṣọ wíwọ̀ bá ti kúrò nínú àṣà ti parun bákan náà ni oúnjẹ jíjẹ bí oúnjẹ jíjẹ bá ti kúrò nínú àṣà àti ìṣera àṣà ti parun torí oúnjẹ ó ṣe pàtàkì nínú àṣà ẹnikálukú ló ní oúnjẹ yìí wọ́n máa ń jẹ ní ìlú ẹnikálukú ní agbègbè ẹnikálukú ní orílẹ̀-èdè ẹnikálukú bẹ́ẹ̀ bá wo ìran Mr. Adéòtí Tèmítọ́pẹ́ Ọpẹ́yẹmí mo kí yín káàbọ̀ sí eré ètò bẹ́ẹ̀ bá wo gbogbo ìlú yìí àbádé kúrò ó ṣe kàn áyà jẹ́ ara Nàìjíríà rí àmọ́ ń wá oúnjẹ ráká àmọ́ bàbá wo lónìí náà nígbà míì a ti fẹ́ mọ sọ oúnjẹ ra nù àti fẹ́ mọ gbàgbé oúnjẹ ra àmọ́ lẹ́nu kí mẹ́ta ọ̀dà yìí mo rí wípé bàbá ń ṣe bá ń bẹ níbi àríwé àti àmọ̀rí wọn ṣe gàrí Ìjẹ̀bú àmọ̀rí wí wọn eríṣiríṣi ìkun bí kẹ́mẹ́wé pọ́n oúnjẹ ó ti ń padà sí inú àṣà ara èmi ló fà Mr. Àyàndá Olúwatóyìn Àárínọlá ẹ káàbọ̀ èmi ló fà mo ṣe jẹ́ wító àṣàrà èwùwá ìṣera èwùwá oúnjẹ èwùwá àwọn ọ̀kun ìgbàlódé a lè sọ oúnjẹ náà di oúnjẹ ìgbàlódé ká mú bọnú gbogbo yẹn bá ń bẹ lóde àríyá a lè mú oúnjẹ abọ lè dé ìlú India láéláé kẹrí yan kan sógi ẹ̀dá níbẹ̀ èsìrú yẹn lè máa ṣe ní sógi ẹ̀dá kèsì ìkun orúkù yẹn lè máa ṣe ní rọmọlà níbẹ̀ kèsì ìrùkù yẹn lè máa ṣe ní China ní gún yẹn níbẹ̀ àmọ́ ìra náà ní sòwútò bá a bá ti lóde ṣe ìra náà láì bá ti ṣe fried rice bá a bá ti àṣà àwọn oúnjẹ kan jẹ́ wútò kèé so oúnjẹ ra oúnjẹ wútò yẹn pọ̀ bá débi òjò lágbájá ó ṣe kíníkan oúnjẹ India ní oúnjẹ Chinese ní nìkan kíníkan a lè gbé oúnjẹ ra yìí náà a lè gbé lárugẹ a lè ṣènáwó ká ṣèkúrú sòwútò á ṣe láyé ọ̀tọ̀ yèkúrú ìmọ̀ bẹbẹ bí oúnjẹ bá ti lè sọnù nínú àṣà ti di ohun ó ti ń di ohun ìgbàgbé nù oúnjẹ jíjẹ ó ti fẹ́ mọ sọnù nínú àṣà ara ẹ má jẹ́ ká jẹ́ kí oúnjẹ jíjẹ ẹ má jẹ́ oúnjẹ ó ṣe pàtàkì nínú àṣà ní gbogbo bìyà bá ti rà ẹ jẹ́ ká mọ mú oúnjẹ ra ẹ jẹ́ ká mọ mú ní kókó káwọn mọ mú kọ́ ìran ọmọ ra tó bá fúnra yàrá láti ilé pápá ya ń bẹ lóde òkè òkun ni mò ń sọ yìí o bí àfúnra yàrá láti ilé yà bá ń jẹ yà bá mú èmi náà kí n o ẹ káàbọ̀ mi Àyàndá Olúwatóyìn Àárínọlá bá a bá ń jẹ fúnra rárá yà bá mú kọ́ ìran ọmọ ra ó ń parun náà nù torí bó bá ṣàyà ìran ọmọ ra ní èmọ̀ bẹ́ẹ̀ láyé ọ̀tọ̀ ni èmi jẹ mọ́ níbi ìyẹn bá rà àwọn bàbá ti jẹ́ kí wọn mọ̀ yá ti jẹ́ kí wọn mọ̀ jẹ́ tó rà pé yẹ kún àjọṣe fọ́lùmù kẹ́lẹ̀ gbọ́ mi dáadáa. bí a bá ti mú oúnjẹ yà bá ti mú kọ́ ìran ọmọ ra gbogbo àyè yíyan bá rà ìran náà ní èlé mọ̀ jẹ́ ní ibẹ̀ bá a bá ń ṣe nǹkan ní òde àríyá ẹ jẹ́ ká mọ̀ mú oúnjẹ ra ẹ jẹ́ ká mọ̀ mú kún bẹ́ẹ̀ bá wò Haúsá bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe àwọn bí wọ́n bá ń ṣe òde wọn oúnjẹ wọn ni wọ́n máa ń sè gbogbo kíní ìra Yorùbá náà ló bá wí oúnjẹ Haúsá bí wọ́n bá ń sòde ẹ̀rí wí oúnjẹ wọn ló máa ń pọ̀ jù níbi ìkó ìyẹn bá ń ṣe oúnjẹ wọn ló máa ń pọ̀ jù
èmi ló ṣe ìyá Yorùbá èmi ló dé ìyàsáré Òwùwá èmi ló dé ìkunra Òwùwá gbogbo òkun yòó ń kó ìfàsẹ́yìn bára ní ilẹ̀ Yorùbá òun rèé bàbá ti ń ṣènáwó pàápàá jùlọ ayájẹ́gbónà ẹnìyàn yóò máa ń mú kó ẹ̀dá ẹ sóògì ẹ̀dá sápà kan nítò ẹnìyàn bá fẹ́ ògì ẹ̀dá o kí lọ lè mú àá ṣe ọ̀lẹ̀lẹ̀ àá ṣe síbẹ̀ ẹ̀mọ́lẹ̀lẹ̀ ẹ̀mú mú kọ́ èkúrú àá ṣe èkúrú àá ṣe sápà kan àárín ẹnìyàn bá fẹ́ jẹ́ èèmọ̀ mú ẹjọ́ ọ̀ràn yẹn náà lójú wí kódà hàn ṣe èkúrú níbi ìnáwó ohun nìkan bí mo bá ń ṣe èkúrú yìí báyìí bí mo ṣe rà yìí mo máa ń ṣe èkúrú alẹ́ bí oṣù mo ní Sọ́lá Olúwakẹ́mi ẹ káàbọ̀ mo máa ń ṣe èkúrú bí mo ti ṣe rà yìí mo bá ń ṣe èkúrú mo fẹ́ kó ṣe èkúrú kí èèyàn kí hàn jẹ́ nítò asára rèé iyán náà mo rí bàbá ń sòde ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá iyán máa ń jẹ́ èkó yóò wà very expensive sí àwọn èèyàn a máa hot iyán òun lójú agbo iyán ni èmi dé bóyá torí wúsù ọ̀wọ́n ni àmọ́ oúnjẹ ra ní òun ló jẹ́ kó jẹ́ kí jẹ́ èkó jẹ́ wútò èso plus jù lójú agbo bàbá ń ṣènáwó oúnjẹ ra ní Ọlọ́run ṣe yan yóò bá ní gun bẹ́ẹ̀ èso bóyá èèyàn fúnra èèyàn lè yín gun yín ìbára gun ni ẹ jẹ́ ká mú oúnjẹ ra bàbá ti ń ṣènáwó ẹ jẹ́ ká máa mú oúnjẹ ra ẹ jẹ́ ká máa mú kún iná ìyá ká máa mú kún ìnáwó ìyá bá ń ṣe àmúgbé àṣà àti ìṣera àmúgbé lárugẹ ni gbogbo ìran ọbẹ̀ ra Mr. James Adéyẹyè ẹ káàbọ̀ sí ètò gbogbo ìran ọbẹ̀ ra náà ẹ jẹ́ ká máa mú ọbẹ̀ ra ká ṣe lójú agbo pàpà láàmọ̀ ṣe òkun láàmọ̀ ṣẹ̀díkà ikọ̀ ra láàṣẹ òkun láàmọ̀ ṣe isi ewu ìyàn yóò ń jẹ òkun ó ní lọ́dọ̀ títí yan ní tribe wọn oúnjẹ ẹran ni báwọn náà bá ti ń ṣe ìnáwó ẹ jẹ́ kí ká mọ mú òkun wa Rasheedat Salami mo kí yín káàbọ̀ sí ètò yìí o ẹ jẹ́ káwọn náà ká mọ mú ìkun wa kún ká mú ọbẹ̀ ra àmì o madam Onísọ́lá ẹ ṣeun gan ni ká mú ọbẹ̀ ra bàbá ti ń ṣènáwó ká ṣe ọbẹ̀ ra káwọn ẹni bá fẹ́ jẹ ọbẹ̀ elégédé o ẹni bá fẹ́ jẹ ọbẹ̀ ìsápá ẹ rí ọmọ mi yẹn tẹ̀lé ra mọ́mí what is this ọbẹ̀ ìlúwa rẹ̀ nǹkan kan mo gbà á níyànjú ni bàbá ti ń ṣe òkun ẹ jẹ́ ká mọ gbìyànjú ká ti bẹ̀ ń bẹ̀rẹ̀ kí ló kẹjẹ wútó áfíríkà mọ ṣènáwó ẹwọ ẹsẹ akàn pápá jùlọ ìran olówó ayá mọ ṣènáwó yóò mọ mi ilẹ̀ gbìgbìgbì ẹ jẹ́ ká mọ ṣènáwó ká ṣe ká mi Olúṣẹ́gun Afọlárànmí ẹ káàbọ̀ ká mọ ṣe bá ṣe mọ ṣe yá ṣe mi náà mọ ń pè buffet yá ṣe buffet yóò jẹ́ wútó ẹni kálukú lè mọ bùkún yòówù ká mọ mú ìran ọ̀kun wa náà ká mọ mú síbẹ̀ ká sọ ọbẹ̀ elégédé ká sọ ọbẹ̀ ìsápá ká ṣe ọbẹ̀ wọ̀rọ̀wọ́ ká ṣe ọbẹ̀ gbogbo rẹ̀ ká gbé síbẹ̀ ká ṣe iyán síbẹ̀ ká rò mọ̀lá síbẹ̀ ìsìnká kan á ṣe fried rice ká ṣe jollof rice ká mọ̀ ṣe wà gàn sára gàn nira ni ẹ jẹ́ ká mú wọn oúnjẹ ra ẹ jẹ́ ká mọ̀ mú papọ̀ mọ́ òkun wa bàbá ti ń ṣènáwó níra náà ká mú gbé àṣà ara lárugẹ ká mú gbé ìkun wa lárugẹ bàbá gbé ìsẹ́niyé bá a gbé ẹ mọ ogún kòkòrò ní kíjáwé ìkun ẹni ìkun nìkan lè mọ wá fún ti ṣe ráyè ọmọ mi wọn bí yéwì ìmọ̀jú kó máa ń ṣe òkun ilé lọ oúnjẹ ilé lèmi máa ń jẹ o oúnjẹ ilé mo fẹ́ràn kó máa jẹ oúnjẹ ilé púpọ̀ kódà ìran ọmọ mi èwì ẹni mẹ́wì kó mọ̀ bá wọn dáná nígbà míì wútó oúnjẹ ilé kúkú nìyẹn bá kó mọ̀ bá wọn ṣe yẹn ṣe fúnra ara wọn léwì mi ìmọ̀ ṣe èwo ẹ máa yín lẹ́mọ̀ wọ́n ti mọ̀ bá ti lè ṣe lálẹ́ báyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ as dinner wọ́n lè mọ̀ jẹ́ pé bá wù wọ́n lọ́sàn-án àti láàárọ̀ àti lọ́sàn-án bá ti dálẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ oúnjẹ ilé ní alẹ́ ẹ jẹ́ ká mú wọn lára àwọn gbogbo oúnjẹ ra ìran rèé ìran yàrá ẹ̀kọ́ yóò pọ̀ ń bẹ níbẹ̀ ìyan yàrá kọ́ ìyan yàrá bí gbogbo òkú ìyá ṣe à ń gbọ́ ní ìsinmi yẹn kẹ bá ti bá dé kẹ tó ṣe kinní kan ẹgbóúnjẹ ilé ẹ kọ́kọ́ fọ rẹ bí ìran yàrá bá fẹ́ fẹ́ bí wọ́n bá ṣe ẹ̀fọ́ ẹ̀wọ̀ fọ ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ àbí ẹ̀fọ́ gúre yẹn rí àtìtàn kankan níbi ní ti mọ̀ ń wù ìran yàrá gbogbo ẹ̀fọ́ yẹn já yẹn fọ kúrò yẹn steam rẹ lérí iná ese bí yín kọ́kọ́ dà lé ná kọ́ yín fọ kúò yín dà lé ná
kí wọn tó jẹ́ gbogbo òkun wa Murtala Owólabí làwa ẹ káàbọ̀ sí eré ètò gbogbo ìkún wa òun ló ní wọn yára wọn ní ètò wọn ní gbogbo bí wọn ti máa ń ṣe ìkún àmọ́ àsìyìn àfẹ́ ṣe ìkún ran òbí àmọ́ òun ló ń fa ìfàsẹ́yìn bára nílẹ̀ Yorùbá à ń parọ́ tán rárá à ń jẹ oúnjẹ olóúnjẹ ká mú àṣà aláṣà àmọ́ àṣà aláṣà bọ́ títí ya ká wọṣọ aláṣọ kẹmọkẹ pé dínà nísìnyí lóòótọ́ àmọ̀wútó dínà ó àmọ́ ebi láyé jọ́ ọ̀hún ọbí wa náà pé dínà láyé jọ́ ọ̀hún ní èsì mọ́wọ́ dínà gan lọ́bẹ̀ wọ́n máa pé dínà láyé jọ́ ọ̀hún irú àti Yorùbá ni yẹn wọ̀ bí ó lè kú ní yẹn gbé báàgì sí a lè mọ sí náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká pé dínà káwútó ìmúra Yorùbá nìkan ni kéèyàn wọ̀n abẹ́ o àmúgbé àṣà àti ìṣera nílẹ̀ Yorùbá lárugẹ ni tó mo rán àyàn ní orí eléri kámẹ́rà èèmọ̀ bóyá maybe you want to talk to us on camera so n bá wí mo n kílíkì lórí ẹni sìn ẹlòmíì lè hàn lè kúrò níbẹ̀ Ọlájídé Ọ̀pádèrè ẹ káàbọ̀ ẹni yóò bá bẹ́ẹ̀ bá fẹ́ kí if you want to join us on camera you can just maybe you indicate then I will click it then you join us on camera ẹ kú ètò madam tó èmi náà kí yín o wọ́n fẹ́ darapọ̀ wá mọ́ra lérí kámẹ́rà ẹ jẹ́ kí n mọ̀ torí mo rí àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ ní eré kámẹ́rà so mọ̀ bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ra ni so if you want to join us so please let me know. so gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ẹ jẹ́ kí oúnjẹ ra ó ṣe pàtàkì bí oúnjẹ bá ti kúrò nínú àṣà ti tán bí aṣọ wíwọ̀ bá ti kúrò nínú àṣà ti tán bí èdè bá ti kúrò nínú àṣà ó ti tán ẹ jẹ́ kí àṣà ara ìṣera ẹ jẹ́ kí jẹ́ alógún lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká mọ jẹ oúnjẹ ra ẹ jẹ́ ká mú oúnjẹ ra ká mú kọ́ ìran ọmọ ra ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ má jẹ́ kí àṣà ẹ má jẹ́ kí parun ẹ má jẹ́ kí àṣà ẹ má jẹ́ kí bàjẹ́ ẹ má jẹ́ bàjẹ́ gbogbo bí gbogbo rẹ̀ ṣe rí Nàìjíríà àṣà ya ti sọnù òun ló fa àṣà òun la ti sọnù òun ló fa ẹ wo gbogbo eré adé láyé ìjọba eré adé fín àmọ́tòrò wí kèsà sàmọ́ ìjọba dédé eré adé fín ni ìyẹn eré adé náà gbogbo yìí yẹ kí eré adé náà mọ́ ṣe ìyẹn eré adé náà ń ṣe ìyẹn kìtì àsìkò yóò pàwọ̀ eré adé bá tiẹ̀ ṣe nígbà yẹ̀ sí wẹ́ẹ̀ pò nìyàn èyẹ kan mọ eré adé fín àmọ́ láyé òde òní ìjọba ló ń kọ̀ǹtró eré adé torí wí àti sọ àṣà nù òun ló fa bàbá sọ àṣà nù ìjọba ìlẹ́nu sérí eré adé ló yẹ kí pàṣẹ kò jọba bàbá wọnú bíbélì ya wọnú kùránì ọba lè pàṣẹ kó yan ẹ bá wo bóyá bíi mínísítà nǹkankan nínú ẹbí kìnnìkan empire báà náà ṣe ń pè nínú bíbélì nínú kùránì ọba ṣe kókó ọba ó ṣe kókó àmọ́ láyé òde òní àti sọ àṣà nù kèsì àṣà mọ́ ìjọba ló ń pàṣẹ kó eré adé gbogbo yìí èjẹ́ kí gbogbo òkun kí lójú túnú àti sọ àṣà nù ẹ jẹ́ ká padà síbi àṣà àti ìṣera bá a bá padà síbi àṣà àti ìṣera ẹnìkan ọ̀kẹ́ ní mú wa lẹ́rú ẹnìkan ọ̀kẹ́ ní kó wa lẹ́rú nítorí wí ọmọ you will know your right and I will know my right torí èdè mi ni ìṣe mi ni àṣà mi ni kì í ṣe wíṣẹ̀ mọ́ kọ́ mi wí ó ṣe báyìí ó ṣe báyìí èèmọ̀ right mi wí tó àṣà mi ló wí báyìí àṣà mi bọ́ àṣà mi ṣe wí kún ṣeré àṣà mi wí kún bá jí lóòrọ̀ kún dọ̀dọ̀bálẹ̀ kún kí n òbí mi kún bọ̀wọ̀ kẹ́ni yójú ẹni yóò bá ti jù mí lọ kún bọ̀wọ̀ kó ká lọ bí sóòjó ẹni ká mọ̀ yan ní kejì jẹ́ àmọ́ ti gbé ríṣiríṣi bọ̀ wá lọ́wọ́ wọ́n ti mú gbogbo ẹrú wa lójú wọ́n ti bà gbogbo ẹjẹ́ mọ́ra lọ́wọ́ ẹ jẹ́ ká padà síbi àṣà ara ká padà síbi aṣọ wíwọ̀ ọra ká gbogbo kún yóò bá yẹ kí ká ṣe ká mọ̀ ṣe ọba yìí bá lè gbàṣà lárugẹ mọ̀wulẹ̀ wọ́ ọjọba ẹwẹ́rẹ́ ẹlòmíì ti jọba ó ti wí òun ti pa gbogbo àṣà nílùú rẹ̀ onígbàgbọ́ lòun fẹ́ mọ̀ ṣe ẹlòmíì rí mùsùlùmí lòun ti pa gbogbo àṣà rẹ̀ nílùú èrí báwọn bẹ́yẹn bá ti jọba ọba ti jọba lórí gbogbo okun àtẹnìyàn àtọ̀sàyún bẹ nílùú gbogbo ẹ lọba ti jọba lélẹ́rí gbogbo ẹ lọba ti jọba lélẹ́rí ẹwọ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀
gbogbo orò yẹn ṣe ní Ilé Ifẹ̀ gbogbo ẹni yẹn ń ṣe àti wọn bá mi bá náà àmọ́ wọn mi bá ti jẹba báyìí tó wọn ti jẹba mùsùlùmí làwọn nígbàgbọ́ làwọn kè sí àṣà mọ́ kè sí kinní kan mọ́ kè yẹ kí rí bá pọ̀ bá ti jọ gbogbo yóò fa yí wọ́n wí kìlú túbà gbogbo yìí yẹ kìlú túbà kí tù sẹ́nu gbogbo yìí jẹ́ kí túbà kí tù sẹ́ ònu bóyá kinní kan ń bẹ ní inú ìlú yóò yẹ oníbẹ̀ tí máa ń ṣe yẹ pé ìyẹn máa ń bọ́ ẹ̀wù tó ìwé ẹ̀sìn ti dé ẹ mọ̀ bọ́ mọ́ ẹ mọ̀ ṣe kinní iye òwú bóyá èèyàn ń ṣe kinní bí wọn bàbá yẹ bá bí wọn ti ń ṣe nù yóò ń túbà yóò ń tù sẹ́ òun ẹ jẹ́ ká ṣe bó ti yẹ ká ṣe kí lè rí bó ti yẹ kí rí. báwo ni o àṣà ló ní àpọ́nlé jù báwo ni àṣà ṣe pàtàkì bẹ́yẹn bá ti sọ àṣà nù ó ti sọ orírun rẹ nù orírun ti kèsí ìrún jẹ́ rírun mọ́ lè dání mọ̀ mọ́ lébọ̀ bá ti sọ àṣà nù lè dání mọ̀ mọ́ ẹ jẹ́ kí a ti bí aṣọ wíwọ̀ ká mú gbàṣà lárugẹ èdè ra ká mú ìyẹn bóyá kí èyàn gbé yìnbó kọ́ ìjọ kẹ́nìkan bá mi sọ̀rọ̀ ó rárá rẹ sẹ́ni ẹnìyẹn máa ń sọ adúgbò gbogbo gbóná lédi kínní náà rẹ̀ yín lẹ́ ń sọ̀rọ̀ báyìí kódà bẹ́yẹn bá rí yín kódà ẹ̀rọ bẹ̀rẹ̀ bóyá gbóná nìkan lẹ̀ máa ń sọ ni mo bá ń rẹ́rìn iye yìí bóyá wọ ọ̀mẹ̀dẹ̀ mi sọ kọ́ bóyá ọ̀gbọ́ yóò bá àbọ̀ ọ̀gbẹ́ yìnbó kọ́ wọ́n mú yìnbó wọn mú tú wá jẹ ni ẹ jẹ́ kí Mr. John Taiwo Abidoye láti London mo kí yín káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta o sálàáfíà ni ẹ jẹ́ kí á mú àṣà àti gbogbo ìyá bá ti rà ẹ jẹ́ kí èdè àti àṣà ara kí ṣe kókó ká mú ṣe pàtàkì sí ara ra ẹ jẹ́ ká mú àṣà àti èdè ṣe pàtàkì sí ara ra ká gbàsọ wíwọ̀ alárugẹ ká gbé èdè sí ká sọ̀rọ̀ káwọn wútò Razak Bámigbóyè ẹ káàbọ̀ sí ètò bí a bá ti sọ̀rọ̀ káwọn wútò ọmọ Yorùbá rèé bí a bá ti wọṣọ káwọn wí ọmọ Yorùbá rèé bí a bá ti ń jẹun káwọn wí ọmọ Yorùbá rèé àṣẹ nítọwọ́ ẹ̀ bàjẹ́ kì nítọwọ́ èmi náà bàjẹ́ jẹ́ ká gbé àṣà àti ìṣera ní àrùgẹ ó jẹ́ àti ń bọ̀ lérí ókú àwọn iṣẹ́ ọnà ara àṣà ní ilẹ̀ Yorùbá náà ni iṣẹ́ ọnà ṣíṣe ara rẹ̀ náà ni àṣàrà gbogbo òkú yóò àmọ̀ sọ̀rọ̀ lérí rẹ̀ bó bá dijọ́ mẹ́jọ iṣẹ́ ọnà nǹkan ó lè gbà á ní bí ọ̀sẹ̀ bíi 2 àbí 3 a sọ̀rọ̀ lérí rẹ̀ ní ọjọ́ mẹ́jọ mo mú àsìkò mo mú dúpẹ́ lọ́wọ́ nígbà yà ń ṣe ìpolongo ìdìbò kó Dr. Oyè Owólẹwà adúpẹ́ lọ́wọ́ yín o apolongo bá tẹ́wọ́ gbà ẹ bá túyáyá ẹ bá túyáyà ẹ bá dìbò ọmọ gbóná ẹ̀yin ọmọ gbóná mo dúpẹ́ lọ́wọ́ yín o pátápátá ẹ̀yin Yorùbá adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá Ìgbò ni Haúsá ni pátápátá àti gbogbo elédè yìí bàjẹ́ ọmọ bíbí Nàìjíríà yóò ń bẹ nílùú yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín àjọṣepọ̀ ọ̀ra ní bàjẹ́ ní àṣẹ Èdùmàrè gbogbo pátápátá là á kó èrè délé o mo á mú àsìkò mo mú pé gbogbo àwọn ọ̀dọ́ pàápàá jùlọ ọ̀dọ́ ní orílẹ̀-èdè yà ti jáde ẹ mọ̀ jẹ́ káwọn owó ibìkan lè yìn lédè ibìkan là lédè àlejò báyìí lọ kódà torí ìran aṣíwájú hàn yá ní mo ká kínní kan nígbà yẹn ń sọ ya gbogbo ariwo yà ń pawé yẹn kẹ́ jẹ́ kí yúùtù ṣe kẹ́ jẹ́ kí kínní kan mo wá ká kínú á dárúkọ àwọn yẹn bẹ ní ìjọba ní ìsìn rẹ́wùtò yúùtù náà nìyẹn bá débẹ̀ ẹnìkan àrígbà yẹn bẹ ní yúùtù ọ̀hún èmi nìyẹn ṣe nígbọ̀n náà ṣèbí ọmọdé náà ló padà gbà àwọn náà ló padà dàgbàlagbà sí rí ìjọba ọ̀hún is a challenge kó our youth ẹ jẹ́ ká ní ìfẹ́ ìlú ni ẹ mọ̀ jẹ́ ká jẹ́ ọ̀jẹ̀lú ẹ jẹ́ ká jẹ́ òṣèlú ká mọ̀ jẹ́ ọ̀jẹ̀lú gbogbo èèyàn ń sọ ọ̀jẹ̀lú nìyẹn ẹ jẹ́ kí àá jẹ́ òṣèlú ni ká jẹ́ ká ní ìfẹ́ ọmọ aráàlú lọ́kàn kí ìfẹ́ orílẹ̀-èdè ra kí jẹ́ á lógún ẹni yìí ìfẹ́ orílẹ̀-èdè rẹ bá ti jẹ lógún kì ní ṣe èèní jẹ́ wípé èdè bẹ owó lè mọ̀ lé ẹ mọ̀ jẹ́ ká lé owó ẹ̀yin ẹ wo wọn olóṣèlú ní orílẹ̀-èdè Amẹ́ríkà yìí owó kọ́ ni wọ́n ń lé ní gbogbo àwọn ní kí náà pè civilized countries owó kọ́ ni wọ́n ń lé orúkọ òun ni wọ́n ń lé ibáwo lóbi lè ṣe ní orúkọ
ẹni yóò bá ń du orúkọ kì ní jẹ́ òjẹ̀lú òṣèlú lè jẹ́ báwo lórúkọ tèmi ní èsè ga àti wí kéèyàn tó lè jẹ́ òṣèlú ní orílẹ̀-èdè yìí ti ní ipa lọ ti kó ní àdúgbò ẹ ní láti bẹ̀rẹ̀ láti àdúgbò báyìí ní bọ́rọ̀ ni ní kántì ni ní òfìadé state àmọ́ ní orílẹ̀-èdè bìyà ti rá ọ̀tẹ̀ pọ̀ bá ti lówó lọ́wọ́ kọ́mọ ṣe òṣèlú lọ ni kò yẹ kí rí báyìí ó yẹ kí ti ní ipa yà ti kó lérí gbogbo nǹkan nínú ní kókó bẹ̀ láti ọ̀dẹ̀dẹ̀ yọ ti já kábẹ̀ lọ́yẹ̀ ọ̀dẹ̀dẹ̀ yẹn ti jáde agboolé yẹn ti jáde èmi nípa yóò kó irú ìhàwó ló kọ sí àwọn ẹbí rẹ ìhàwó ló kọ sí àwọn èèyàn ẹmọ kankan kan dédé mọ gbogbo yóò fa ọ̀jẹ̀lú ní sí ẹni yéè nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ débi yéè nífẹ̀ẹ́ ọmọ bàbá rẹ yéè nífẹ̀ẹ́ ara agboolé rẹ sóun lé ànífẹ̀ẹ́ ìlú ẹlòmíín sòsè ẹlòmíín èèṣe sínú ilé ìta ló ṣe sí ẹni yéè nífẹ̀ẹ́ ara nú ilé rẹ kì lè nífẹ̀ẹ́ ara ta gbogbo orúkọ báyìí ló yẹ ká mọ wò ká tó di wí àgbèyàn ńlẹ̀ ká ti kọ́kọ́ wo ipa yẹn ni òun kó irú ipa wo ló ti kó láàrin ìlú ipa wo ló ti kó lágboolé ipa wo ló ti kó káàrin èèyàn kí mọ̀kàn jẹjẹrẹ wútò yẹn kàn lówó àákàn fàyàn lẹ̀ náà ni àníyá yaba ti jáde náà ẹ jẹ́ ká mọ̀ sí àwọn ọ̀dọ́ tó rà ń pariwo ní ìsìn wútò ọ̀dọ́ afẹ́ kí ọ̀dọ́ ni kí wọ́n gbọ́n yóò sẹ́yìn náà ọ̀dọ́ náà ní wọ́n nígbà kan àmọ́ torí wíkè sí fẹ́ aráàlú lọ́kàn ran ẹ jẹ́ ká ní lọ́kàn ra ká determine wítò mo fẹ́ sin ìlú mi ni èsì wípé yàtọ̀ owó ká mọ̀ kó ìfẹ́ owó lọ́kàn ká ní ìfẹ́ aráàlú mi Sàfàtà Oyítọ́lá Adéòtí ẹ káàbọ̀ sí Ríòtò kí ìfẹ́ orílẹ̀-èdè ra kí mọ̀ bẹ lọ́kàn ra ìfẹ́ ìlú wa kí mọ̀ bẹ lọ́kàn ra fúnẹ́nì yóò bá nífẹ̀ẹ́ kè nífẹ̀ẹ́ pa ọmọ làkejì lẹ́kún ẹnìkan ń sọ kinní kan sí mi ní ṣé láàárọ̀ ẹni à ń sọ̀rọ̀ nípa bóyá bíi fixed deposit or no fixed deposit bọ́bá mọ́ ọmọ owó sí báńkì ní Nàìjíríà gan lónìí báyìí nísìnyí at the end of the year ìwọ lọ́ọ́ ti sanwó kó Central Bank ẹ ṣeun o ẹ bá mi tọ́jú owó mi ǹjẹ́ wọ́n láyé ìgbà kọ́wọ́ tó bọ́ bá lówó lọ́wọ́ ọgbọ̀ owó sí fixed deposit wútò èyí mọ̀ gbowó lẹ́yìn ọdún kò tún ní èyí mi gbà bọ́ọ̀ bá mówó sí Central Bank láyé lónìí nílẹ̀ yóò mọ́ Nàìjíríà lónìí bọ́ bá dẹ̀dọ̀ at the end of the year ọ́ ti wútò ẹ ṣeun ẹ gbà ẹ bá mi tọ́jú owó mi ni torí wútò gbogbo rẹ ti bàjẹ́ gbogbo rẹ ní ojú ìtumọ́ torí wí à nífẹ̀ẹ́ orílẹ̀-èdè alọ́kàn ọ̀jẹ̀lú ni á òun ló fà á so mo má sì kó pé gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká mọ jáde ká mọ dìbò náà ká mọ̀ retí owó ká tó dìbò ẹ wo orílẹ̀-èdè ìlú òyìnbó èsì ẹnu yòó retí owó kí tó dìbò àmọ́ sọ wútò bí lápẹ́ bá fún ẹni wá fún ní 5,000 mí ẹ̀ka bá mú 7,000 rà bá ti máa gbanu tó Star Ṣẹ́gun ẹ káàbọ̀ sí Ríòtò ẹ mọ̀ jẹ́ ká rí bàbá ti orí wí à ń retí owó ká tó dìbò ìkàbá kankan náà lè ti rí ẹ mọ̀ jẹ́ ká mọ̀ retí owó mọ́ ká tó dìbò ẹ jẹ́ ká mọ̀ jáde pẹ̀lú ìfẹ́ wútò we need change afẹ́ mú ẹni ikú ò kẹ́ni bọ́ síbẹ̀ ni ká túyáyá Kudirat Salami mo kí yín káàbọ̀ sí Ríòtò ká mọ̀ túyáyá ká túyá wá ti dàsìkò òbò ká lè rẹ́gísítà nílùú arúgbó tẹ̀pá báyìí yín lè dìbò l'Amẹ́ríkà yín tẹ̀pá yín rẹ́gísítà àmọ́ lọ́dọ̀ títí àwọn yẹn níyà wọ́n ti kíkì kọ́kọ́ bíbí pa àwọn ya ń lọ ní ibi ti pa wọ́n wọ́n ti bíbí pa àwọn ọ̀dọ́ nígbà ìwà dàsìkò ìbò ẹ̀kan owó jáde ní sẹ́ni yìí bí ń pa lóòótọ́ sékè ní gbowó kí lè dìbò àwọn bàbá wa determine yàwó wútò ara kí ní iṣẹ́ àwí ìyípadà gbọdọ̀ dé kèsìrò ebi yóò pa á látijọ́ yìí mẹ́ èkú ìsìn kọ́ ni mẹ́ àkú lóòótọ́ àmọ̀ wò le àmọ́ ẹ jẹ́ ká ní lọ́kàn bá wútò mẹ́ jáde mẹ́ dìbò mi kú ẹni yóò tọ́ ẹwẹ́ ẹ jẹ́ ká mú ìbò orílẹ̀-èdè ẹ jẹ́ ká mú ṣe àkàwé àwọn ènìyàn ń fẹ́ mọ́ jà tarúgbó tọmọdé ló jáde wútò Yorùbá ti tó dìbò wútò àwọn àfẹ́ ní mọ́sẹ́ agbọ́dọ̀ yọ ni àwọn àjọ orílẹ̀-èdè yà ti rá ni kì í ṣeé ṣe torí wútò ọ̀pọ̀lọpọ̀ ra à ń gbowó à ń mú dìbò ni ènìyàn àfẹ́ ká dìkò ńlá dìkò Ọlámídé Sanni ẹ káàbọ̀ torí wí ènìyàn àfẹ́ ká dìbò ènìyàn àfẹ́ dìkò nígbà ẹ bá mú wókò Abraham ms Fọlọ́runṣọ́ ẹ káàbọ̀ ó jẹ́ wútò àbí ènìyàn àfẹ́ ká dìbò yà àfẹ́ dìkò nígbà bá dìyẹ fún wọn ní 10,000 sẹ́ni yé èwúrò yé rí 200 naira jẹun láti bí ọjọ́ mẹ́ta ẹgbẹ́ 10,000 ẹ̀hàn wútò yẹn gbé àdéjáde wútò mú ògùn ìbúra o bọ́ọ̀ bá dìbò kó lágbájá kóògùn pa ọ́
ilé ìdìbò wọ́n ti mébi pa ọ̀dọ́ wọ́n ti mébi pa àwọn yẹn ní ìyàwó abẹ́lé bàbá ibi ti pa àwọn jìnnà náà ń gbowó nílé ìdìbò. So fún díẹ̀ yìí bó bá ti dàsìkò ìdìbò bẹ́yẹn bá ti gbowó lọ́wọ́ ẹnikẹ́ni nífẹ̀ẹ́ ìlú ẹ̀ lọ́kàn ebi ń bẹ lóòótọ́ àmọ́ ebi ń kọ́ ebi yóò pọ̀ kí tó dìgbọ̀ ọ̀hún kè lè pa ọ́ wútò ẹni iṣẹ́ àwa àfẹ́ àwíṣẹ́ àwọn ẹni ńlá fẹ́ àfẹ́ lè jáde ni ẹ̀yẹ́ wo gba ìbò Abíọ́lá gbogbo ayé ló mọ̀ wá Abíọ́lá wọlé bá a bá ṣe lè ní irú kan bá ń torí wútò àti wútò ẹni ló lè gbà á gbogbo wa jáde àtúyáyà láyé gbọ̀n ni owó lẹ̀wọ̀ ọmọ gbọ́ láhàn mo kí ọ káàbọ̀ sí rí ètò gbogbo àtúyáyà nígbọ̀n ni àtúyáyà dìbò láyé Abíọ́lá ẹ jẹ́ ká ní ìfẹ́ ìlú wa lọ́kàn ẹ jẹ́ kí ìfẹ́ ìlú wa kí jẹ́ alógún lágbára Ọlọ́run lè bá tún orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá tún ṣe òkè ègbọ́mọ́ mọ́ rí báyìí lọ Ọlọ́run bá tún ṣe lágbára Ọlọ́run tún ṣe torí ìyá ń bẹ ní ilẹ̀ òkèrè náà kéwúyàn wọ́n wá jò ìdàbí ilé kèsì mò ń gbọ́ yẹn nìkan lórí Facebook bí abíjẹta yóò ń sọ̀rọ̀ ibi èèyàn bá ti ń gbé kéèyàn invest kọ́mọ èèyàn which is good ibẹ̀ ni kéèyàn gbàgbé nípa ilé ìwòsàn ibọ̀ bá ti kọ́ sílé èèmọ̀ lè ṣe níbẹ̀ lẹ́yìn lọ́dún kan ọdún mẹ́ta ọlọ́jẹ́ kan lọ lé ọkàn kọ́lé sílé ni ìyẹn bí lè jogún ẹ̀ àmọ́nú mi á dùn mọ́ láìkì ìsìyàn fún onítọ̀hún lérí nígbà yìí mo ka comment àjò ilé dàbí ilé lílàbọ̀ sí mi oko kèdáàkù ọlọ́mọ èè lọlé bó bá dá òwò ọmọ èè lọlé kìsẹ́nì yìí gbé ayé rọrùn èwù kọjí láàárọ̀ kọ́ lẹ́nìyé bọ̀ dáná kọ́ fẹ́ ni lówó yòótọ́ owó yòó yẹ kọ́mọ̀ mẹ́ni ń sọ ọmọ ọ̀dọ̀ kọ́ fẹ́ jáde kọ́ lẹ́nìyé gbé ọ kọ́mọ̀ wí dráìbà mi lè yí báyìí yẹ ọkọ́ fún ní 20,000 kọ́mọ̀ fún ní 10,000 ẹni yí báyìí 20,000 yẹ yọgbùn ní 25,000 ọjọ́ kí yóò ṣiṣẹ́ yìí rẹ̀ dùn kìsẹ́nì ayé rọrùn èwù àwọn àyọ̀jẹ́ wútò ilé ìdá ọgbà yẹn kidnap èèyàn wọ́n ṣe kíní kan bọ́ọ̀ bá rí físà àlú èyìnbó sọ̀rọ̀ ní ilé kọ́ni wọ́n ní èèrà ni ẹlòmíì ó dé lóyìnbó opportunity ni wéyàn bẹ níyìn báyìí wọn yóò ń bẹ nílé kèé ìwọ ẹlòmíì kì í mọ bẹ níbi yóò rà àmọ́ ẹ̀mọ̀ jẹ́ ká mọ owó tó gbọ́ sí ní opportunity ká mọ owó tó mi lọ́ọ́ lè sí nǹkan kọ́ ló ń bẹ nílé wémi lè yẹn lè ṣe nílé tọ́dọ̀ mi o lílàbọ̀ sí mi oko kìyàn síbi yóò dàbí ilé sẹ́lù yọ ọ̀rọ̀ àwọn sẹ́lù ẹni sẹ́yìn tí ẹ̀ fẹ́ ọgán níbẹ̀ bí wọ́n bá fẹ́ ọ ẹ̀ní àdéhùn orí káàkiri Black Lives Matter òun ni everywhere òní wọ́n pa dúdú ọ̀la wọ́n pa dúdú lóòótọ́ wọ́n pààyàn náà nílùú wa àwọn bọ̀ bá ń bẹ nílùú ẹ bọ́ ti ṣe rìn nílùú ẹ pápá ń bá rí bẹ ní wí kọ́lọ̀mbà túlù wa ṣe kè síbi yóò dàbí ilé àjò dàbí ilé àjò dàbí ilé o kè síbi yóò dùn tó bí ilé ló dùn jù bí àjò bá dàbí ilé ni bẹ́ẹ̀ ẹni yọ wọn sọ wí kíní kan ọmọ Ísírẹ́lì gbàyẹn ti kú òní ebi wọ́n padà sí ìlú wọn náà ni àrọ́ ọmọ àwọn Ísírẹ́láìtì tó ẹni ọlọ́kọ̀ ti báìbù nínú kíní ọ ní o wọ́n padà bí ìbá rí báwọn ní ẹjọ́kọ́ sí Egypt yẹn ní alẹ́ mọ́ àmọ́ torí wí àjò ìdàbí ilé gbàyẹn hàn ń lọ wọ́n wú òkú Joseph Yusuf wọ́n wú òkú rẹ̀ dání lọ nígbà yẹn ń lọ ní ẹsẹ̀ fi síbẹ̀ kan wútò ìran ti gbẹ̀yìn báyìí bẹ́ẹ̀ náà ni kí yẹn máa ṣe báyìí lọ wú òkú Yusuf dání ní Joseph nínú Bible wọ́n wú òkú dání lọ sí ilé bá ìlú bàbá wọn ṣẹ́ni wájú ìdàbí ilé ó mú Kùránì múdi rẹ̀ múlẹ̀ Bíbélì múdi rẹ̀ lélẹ̀ wíkẹ̀ síbi ìyá lè gbé yóò lè dàbí ibi ìyá ti bí ni Alhaji Saoty Arẹwà náà kọrin kò síbi tó dùn tó ibi ìyá ti bí ni ọ̀rìn ọ̀yàn fanda Ọlọ́run bá tún orílẹ̀-èdè àì ní bàjẹ́ láṣẹ obì yóò bàjẹ́ dé Ọlọ́run bá tún ṣe lágbára Ọlọ́run láṣẹ àmọ́ láti ọwọ́ ara náà ni ká tún ṣe lọ́wọ́ ara ra gbogbo òkun náà ọlọ́jà yóò mówó lẹ́kùn yìí yẹ kí mówó ìyún náà ti ṣe Buhari agbọ́wé kìíní kan bóyá mọ́tò wọn báyìí o àbí bóyá kẹ̀ wọ́n dí ọ̀nà níbì kan o àwọn ti dí ọ̀nà níbì kan wọ́n ṣe sáré mówó lé ọjà yìí gbogbo òkun náà kọ́ ni Buhari Kàfáyà Tómilọ́lá yàyà mo kí gbogbo yín káàbọ̀ sí eré ètò yìí gbogbo ẹ náà kọ́ ni Buhari ẹ jẹ́ ká àtọwọ́ ara fúnra ara náà ó ní ìyànkú kọ̀ọ̀kan ìyá lè ṣàtúnṣe látọwọ́ ara
Nàìjíríà ọlọ́ìbá àtúnṣe ní àṣẹ Èdùmàrè. Àní ríjú báyìí lọ ní òní. Gẹ́gẹ́ bí mo ti sọ, ẹ bá a subscribe sí eré YouTube channel ya Igbómìnà Entertainment, lórí Instagram Igbómìnà Entertainment ni. A ti pàdé ní ọjọ́ mẹ́jọ ní àṣẹ Èdùmàrè. Ó dàbọ̀. Ó kábíyèsí.